Mo kí ẹ̀yin tí ẹ ní àǹfààní àti máa gbọ́ mi. Orúkọ mi ni David Adéníjì Fáyà. Kí ni nǹkan tí mo ní fún wa lónìí? Ohun tí mo ní fún wa náà ni wípé gẹ́gẹ́ bí ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè wípé tí mi ò bá lè gba àwẹ̀ kí ni mo tún lè ṣe? So àwẹ̀, nǹkan tí àwẹ̀ túmọ̀ sí òun ni wípé ṣíṣe ara, òun ni àwẹ̀ túmọ̀ sí. Àwẹ̀ túmọ̀ sí nǹkan míì ju wípé ká ṣẹ́ra lọ. So àwẹ̀ ó jẹ́ nǹkan pàtàkì tí èèyàn máa ń lò láti lè fi súnmọ́ Ọlọ́run, láti lè fi jẹ́ kí ẹ̀mí wa kó connect. Torí ilé ayé tá wà yìí, nípa ti ara wà, nípa ti ẹ̀mí wà. Nípa ti ẹ̀mí yìí gangan ni ọ̀pọ̀lọpọ̀ fi máa ń operate. Àwọn ẹni ibi nípasẹ̀ ẹ̀mí ni wọ́n máa ń operate láti lè kojú ìjà sí àwa ènìyàn. So nígbà tá bá sọ pé ọ̀tá tó bá ní kinní kan, kinní kan ṣẹ mọ̀, àwọn ọ̀tá bẹ́ẹ̀ náà nípasẹ̀ ẹ̀mí ni. Nínú pé kán jí lóru, kán ṣe kinní kan, kán pe kinní kan, kán pe orí ẹni yẹn ṣẹ mọ̀. True spiritual ni gbogbo eléyìí. So àwẹ̀ ó jẹ́ nǹkan tó ní agbára. So kí wá ni mo wá lè ṣe o tí mi ò bá ní agbára láti gba àwẹ̀? Kí ni mo lè ṣe tí mi ò bá lókun? Tàbí pé kí ni mo lè ṣe tó bá jẹ́ pé ibi iṣẹ́ tí mò ń lọ yẹn kò ní lè fún mi láǹfààní láti lè gba àwẹ̀? Nǹkan tí ẹ máa ṣe rèé. Àwẹ̀ náà ni ìṣọ́ òru, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ṣàkíyèsí. Ṣé wá rí ìṣọ́ òru tó wá ní agbára gan ju ordinary àwẹ̀ tá a máa ń gbà lọ? Kẹ́ jí lóru. Tí n bá ń sọ̀rọ̀ nípa ìṣọ́ òru, èmi ń sọ̀rọ̀ nípa personal ìṣọ́ òru tẹ máa dá sí nínú ilé yín. Bẹ́ẹ̀ ni, personal ìṣọ́ òru tẹ máa ṣe nínú yàrá yín. Tàbí bóyá ẹ lọ sí church ẹ̀yin nìkan, ẹ ti gbogbo ilẹ̀kùn, ẹ̀yin nìkan lẹ wà ní church. Bóyá wọn ò ní program, wọn ò ní vigil, wọn ò ní ìṣọ́ òru kankan. So ẹ̀yin nìkan lẹ wà ní church. So ìyẹn náà wà okay. So kí wá ni ìyàtọ̀ láàrin méjèèjì? Ohun tó ṣẹlẹ̀ ni pé àwẹ̀ ni ìṣẹ́ra. Bẹ́ẹ̀ ni, tá bá sọ kí wọ́n bá pe nǹkan ní àwẹ̀, ó túmọ̀ sí ìṣẹ́ra wípé ká ṣe ara wa. Now, tí ẹ mọ̀ pé nǹkan kan wà tó jẹ́ pé bí Ọlọ́run ṣe dá ayé, bó ṣe dá ọ̀run tó dá gbogbo ẹ̀. Nǹkan kan wà bí Ọlọ́run ṣe dá wa yìí àti gbogbo àwọn nǹkan tó mí. Wọn ò lè ṣe ká má jẹun. Bẹ́ẹ̀ ni, àwa gan ò lè ṣe ká má jẹun. Nígbà tá bá fi jí láàárọ̀, tá bá fi máa rí bí 9, àti rí ẹni tó ti máa sọ pé ebi ń pa mí o. Bẹ́ẹ̀ ni. So bí lóòótọ́ ẹlòmíì rọ́nu o, ó lè gbé di 10, ó lè gbé di 12 náà. Bẹ́ẹ̀ ni. So but lójúmọ́ a lè ṣe ká má jẹun. Bẹ́ẹ̀ ni. Àyàfi pé tá bá wò pé a fẹ́ gba àwẹ̀. So ẹni tí ò bá dẹ̀ ní jẹun lójúmọ́ náà á jẹ́ pé àwẹ̀ bíríbírí ló gbà. Tàbí pé kó má rí nǹkan kan tó máa jẹ. Ọlọ́run kó ṣàánú fún wa. Now, kí ni àwẹ̀ túmọ̀ sí? Ó túmọ̀ sí ìṣẹ́ra. Ìṣẹ́ra òun ni àwẹ̀. Now, tá a bá jẹun, okay ká wò pé ó dáa. Òní yìí mi ò ní jẹun. Ó di 6 ìrọ̀lẹ́ kí n tó jẹun. Ó di 3 ọ̀sán kí n tó jẹun. Ó di 12 ọ̀sán kí n tó jẹun. Nítorí kíni? Nítorí nǹkan kan òun la ṣe ṣe bẹ́ẹ̀. Torí pé bóyá à ń gbàdúrà fún nǹkan kan tàbí à ń wọ̀nà fún nǹkan kan tàbí à ń wá ìtọ́ni fún nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. True spiritual because nínú àwẹ̀ yẹn òun ló máa gbé wa rìn nínú spiritual, tó máa gbé wa rìn dáadáa nínú ẹ̀mí. So ìyẹn tá a bá jẹ́ kí ọkàn wa wà ńbẹ̀ ni o. Torí kì í ṣe gbogbo àwẹ̀ ló ní ìtumọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ kò ní ìtumọ̀. So àwọn àwẹ̀ tó ní ìtumọ̀ ni mò ń sọ. Torí Ọlọ́run gan sọ nínú ìwé mímọ́ níbi kan. Ó ní ǹjẹ́ irú àwẹ̀ yìí ni mo béèrè? So àwẹ̀ tó Ọlọ́run béèrè gangan òun ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. So àdúrà wa gbà. So tá bá wá ń sọ̀rọ̀ nípa àwẹ̀, àwẹ̀ ó jẹ́ ọ̀nà tá ń gbà láti lè ṣe ara wa. Ọ̀nà láti lè ṣe ara wa. So a lè ṣe ká má jẹun lójúmọ́. Ká wá wò pé ó dáa. Òní mi ò ní jẹun. Ó di 6, ó di 9, ó di 12 òru kí n tó jẹun. Torí pé mò ń béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. Torí pé mo fẹ́ fi ẹ̀mí sọ́nà lórí ìrìnàjò kan. Bóyá nípa ìrìnàjò ọjọ́ iwájú, mo fẹ́ kí Ọlọ́run fi ìṣípayá hàn mí. Oríṣiríṣi báyìí la lè gba àwẹ̀ lé lórí. But ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé bóyá iṣẹ́ wọn ni o, bóyá nǹkan míì ni o, kò ní jẹ́ ká ní àǹfààní àti lè gba àwẹ̀ lójú ọ̀sán, lójú mọ́mọ́. Now, kí wá ni mo fẹ́ ṣe? Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tó ń jáde. Kí wá lẹ fẹ́ ṣe? Nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe òun lè léyìí. Ẹ jí lóru, ẹ gbàdúrà. Ẹ jí lóru, kẹ́ gbàdúrà, kẹ́ wá ojú Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ dá yín lóhùn. Bẹ́ẹ̀ ni. Òru yẹn, ìṣọ́ òru, personal ìṣọ́ òru yẹn ó ju ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ tí à ń gbà lọ. Bẹ́ẹ̀ ni. So àwọn àgbà wọ́n bá wa ṣèwádìí lé lórí. Wọ́n ní pé ìṣọ́ òru ọjọ́ kan
àwẹ̀ ọjọ́ mẹ́ta ni. Ìṣóòru wọ́n dẹ̀ tún sọ níbi kan náà pé ìṣóòru ọjọ́ kan, àwẹ̀ ọjọ́ méje ni. Tó túmọ̀ sí pé ìṣóòru àtọjọ́ mẹ́ta àtọjọ́ méje, tó túmọ̀ sí pé ìṣóòru ó powerful, ó ní agbára because oorun wà lára nǹkan tí a gbọ́dọ̀ má sùn. So torí ó dáa láti tètè máa sùn fún ìlera ara wa ni. Ṣùgbọ́n ká wá dárun mọ́jú, ká wá máa gbàdúrà. Òru yìí dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀, ó ní àwọn ẹ̀mí kẹ́mí wọ́n máa ń ṣèpàdé, àwọn alágbára burúkú wọ́n máa ń ṣèpàdé lóru. So òru yìí tá a bá wá jí lóru yìí, instead tá wa fi máa sùn, tá a wá ń fi òru yìí ṣe kíni, tá a ń fi òru yìí gbàdúrà, tá a fi ń wọ́nà, tá a fi ń ṣọ́nà fún nǹkan tá a nílò. Ẹ rí mọ̀ pé Ọlọ́run á dá wa lóhùn, ọkàn wa papọ̀. Bẹ́ẹ̀ ni. Mi ò sọ nípa ìṣóòru pé a ní ìṣóòru kíní kan ò níbi ibi tí ọ̀pọ̀lọpọ̀ máa pọ̀ sí tá a máa ṣe ìṣóòru. Ọ̀pọ̀lọpọ̀ ìṣóòru yìí ò ní tẹ́wọ́gbà. Reason ni pé ẹlòmíì tó bá dé, ó lè jẹ́ ọmọ obìnrin tí ó jẹ́ pé skirt péńpé ló wọ̀, òun ló máa wọ̀. So ọkàn ẹ̀ ò ní síbẹ̀. Àìmọye ìṣóòru tí ò ní tẹ́wọ́gbà, àìmọye ìṣóòru tí ò ní testimony. So gbogbo eléyìí ó wà lára nǹkan tó ń fà tí àdúrà ò fi gbà mọ́. So ìfọkànsí gangan là ń pè ní pé èèyàn ṣẹ́ra. Ìfọkànsí gangan ni à ń pè ní pé èèyàn sin Ọlọ́run. Ìfọkànsí gangan òun gan ni ẹ̀mí mímọ́. So àdúrà wa gbà. A gbọ́dọ̀ máa fọkàn sí nǹkan tí à ń ṣe. Nínú àdúrà, nínú gbogbo ẹ̀, a gbọ́dọ̀ fọkàn sí. So àdúrà wa gbà. Mo kí gbogbo wa lápapọ̀. Àdúrà wa gbà ní dààmú, ìyanu á dẹ̀ ṣẹlẹ̀. Mo gbà ní àdúrà fún wa lórúkọ Jésù. Gbogbo ohun tá a bá dáwọ́lé á yọrí sí rere. Gbogbo ohun tá a bá dẹ̀ ń béèrè lórúkọ Jésù a máa rí gbà ní rere. Gbogbo ohun rere tí a ń béèrè lórúkọ Jésù á tẹ̀ wá lọ́wọ́. Jésù Olúwa wa. Tó túmọ̀ sí pé tí a bá lè gba àwẹ̀ lójú ọ̀sán, ẹja gba àwẹ̀ lóru, ká jí lóru, ká dẹ̀ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Àwẹ̀ yẹn gangan òun ló lágbára jù. Nǹkan tẹ́ ẹ lè ṣe nìyẹn. So àdúrà wa gbà.